tó rán wa létí mú fi Ọlọ́run ọba àlékè ọlá bẹ̀ wá gbogbo oore tẹ́ ẹ bá ṣe fún mi láàárọ̀ yìí n tó dáa jù ní kẹ́ ẹ bá mi share program yìí mo fẹ́ kó kan àwọn tí mo fẹ́ máa dárúkọ wọn yìí lára kí wọ́n má wo àìjẹ́ nǹkan kan mi kí wọ́n má wo ìjọmọdé mi kí wọ́n má wo bí mo ṣe mọ̀ kí wọ́n wo ti Ọlọ́run tó ní gbogbo nǹkan lánìtàn. Alákọ̀ọ́kọ́ orí ọ̀gá tẹ̀yin èèyàn gbọ́dọ̀ ṣe mí láàárọ̀ yìí àtẹ̀yin tẹ̀ ń wò mí lórí Facebook àtẹ̀yin tẹ̀ ń wò mí lórí TikTok ó ní kẹ́ ẹ bá mi share program yẹn kó rìn dáadáa kò ní wù mí kó má ka àwọn tọ́lọ́run kádàrá kí wọ́n súnmọ́ àwọn presidency lára ó wù mí gan tọ́lọ́run bá lè pé kẹ́ ẹ ṣe mí lóore kẹ́ ẹ share program yìí kó ka àwọn tí wọ́n maintain ìjọba wa lára lẹ́yìn náà ẹ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ wà l'Ọ́yọ́ state ẹ bá mi share program yìí ní rẹ́gẹ́dẹ́ kó kan ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí ọmọ Mákindé lára ẹ ràn mí lọ́wọ́ ẹ má wo bí mo ṣe mọ̀ ẹ má wo kékeré mi ẹ má wo àìjẹ́ nǹkan kan mi ẹ dákun ẹjọ́ kan bàbá wa Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa ẹni ìtàn olóríire ẹni àlùbáríkà ẹni tó jẹ́ wípé ntí Olúwa ọba àlékè ọlá ṣe fún wọn lóore ó tóbi ó sì pọ̀ ó sì gbọngbọ́n ẹ mọ̀ tí mo ṣe ń bẹ̀bẹ̀ mo lọ sí prison lánàá ẹ rántí pé ìjẹta òun náà ni mo kọ́kọ́ bẹ̀bẹ̀ àkọ́kọ́ lánàá mo wá lọ sí prison mo rí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat mo rí ìyá wa ọlọ́lá jùlọ Ṣílẹ̀kùnọlá Naomi mo sì rí principal Islamic High School láàárọ̀ àná bọ́lá ń ṣe kádàrá pé kí n dé prison bí wọ́n ṣe ń rí mi báyìí wọn ò jẹ́ kí n pẹ́ rárá níta bẹ́rò ṣe pọ̀ tó wọn fààyè lẹ̀ kí n lo ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n fi ń pariwo pé ẹ sọ pé kálàjà Káwọ́lá ó máa wọlé bọ̀ ìyẹn ní Agodi lánàá láàrin bẹ́ẹ̀ ni mo fi ń kí gbogbo àwọn elétò ìyẹn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń correct àṣìṣe ọmọnìyàn láàrin ìlú ẹ kú àpọ́nlé mi ẹ kú àìwo bí mo ṣe kéré ma ẹ kú pípọ́n Ọlọ́run lé lára mi ẹ kú pípọ́n Al-Qur'ani lé lára mi ní tí mo wá fẹ́ lò rèé ìgbà tí mo dé prison ní tí yóò fa ọ̀rọ̀ nìyẹn àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ ní máa ń fa mokomoro ní tí ó ṣe sábàbí ọ̀rọ̀ ó ní nǹkan tí mo bá nígbà tí mo dé ọ̀dọ̀ Abdulrahman àti ìyá wa Ṣílẹ̀kùnọlá Naomi èmi ò ní fi ìgbà kankan pè ní ex-wife ìní sọ mi ní sèèsì wí torí tí ò jẹ́ ní wí ni pé ó yé mi tán láyé tán wípé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀mí wọn yọ̀ǹda olórí Naomi ó yé mi tán àfẹ́yìntì ọba lóye ó ní òní mọ̀ pé gbogbo obìnrin tí ọkọ rẹ̀ ọba yọ̀ǹda rẹ̀ a kì í pè ní ex-wife torí pé kì í ṣe pó tí ìfẹ́ lòmí hàn wá kì í ṣe pérú ẹni bẹ́ẹ̀ ti remarry tábà nílé ọkọ míì tó lọ láàmọ́ fi pè é rárá n tó jẹ́ kí n mọ̀ wíyàn nìyẹn ẹnì kẹta òun náà lẹ́yìn tí ń darí iléèwé Islamic High School ní Bashorun ìgbà tí mo wọlé tí mo kí wọn
tí mo jókòó tì wọ́n ẹkún gbọ̀n mí ṣùgbọ́n bẹ́ẹ̀ kú ṣe dùn ntí man Oríyọmí Hamzat ntí wọ́n béèrè lọ́wọ́ mi làdúà wọ́n lálàájà Kaola àdúà ni kó ẹ kọ́kọ́ ṣe fún wa ná nta kọ́kọ́ ní ìdí lọ́dọ̀ yín ó ní pé bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ó yá àdúà la ní ẹ bẹ̀ lọ́hùn fún wa ẹ ṣàdúà fún wa àmọ́ ní tó ṣe sábàbí eléyìí Abdulrahman ní tó bá jẹ́ pé ṣẹ̀ ni torí pé Ọlọ́run Ọba àlekè ọlá kì í sọba tá a máa ṣèrògùn fún wípé sóòrí mi ni tọ́lọ́run bá ṣe nǹkan kan fẹ́rú kan á kọ́kọ́ béèrè pé ń bo la kù sí àwọn bo la ti ṣe àìṣedéédé Ọlọ́run àmọ́ bí a ti ṣẹ̀ ẹ bá ń bẹ lọ́run tó bá jẹ́ pọ̀ ṣẹ̀ ni kó jọ kó yọ́nú sí mi bí wọ́n ṣe ń wí bẹ́ẹ̀ ni olórí Naomi bẹ́ẹ̀ làwọn náà wí bẹ́ẹ̀ ni principal Islamic High School bẹ́ẹ̀ làwọn náà wí àwa ṣe àdúà yẹn a ṣe àdúà yẹn débi pé àwọn èèyàn míì tí wọ́n wọlé ó bẹ̀rẹ̀ láti orí ẹni tó jẹ́ ọ̀gá pátápátá ní ibi tẹ́yìn olóyìnbó ń pè ní correctional center ibi tí wọ́n ti ń correct ibi tọ́mọnìyàn kù sí àti gbogbo àwọn lọ́gàálọ́gàá tí wọ́n jọ wà níbẹ̀ wọ́n gbà mí lálejò ní ìgbà lálejò bí ìgbà tí mo jù báyìí lọ wọ́n fi mí lára balẹ̀ gan wọ́n fààyè gbà mí gan kí Ọlọ́run kó jọ̀ọ́ kó bá mi ṣàlékún oore fún wọn Ọlọ́run kó jọ̀ọ́ gbogbo àdúà tí mo ṣe fáwọn náà níbẹ̀ lánàá Ọlọ́run kó jẹ́ ọmọ wọn ó dàbí ọ̀rọ̀ Al-Qur'an nǹkan méjì lèèyàn máa ń wò láti ṣe dáadáa ẹlòmíì lè ṣe dáadáa bóyá nítorí pé ń retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀ àwọn yẹn ṣe dáadáa tí wọ́n naturally ìgbà tí mo ní mo fẹ́ ṣe wọ̀límà àdúà wọ́n láwọn ò ní ìdẹ́ wọ́n láwọn ò ní ìdí wọ̀límà àdúà wọ́n ní àdúà tẹ́ ṣe fáwọn yìí òun ló ti tó àwọn àdúà yìí làwọn need báwọn ṣe gbúrò pálàjà Kaola ti wà ń ta òun làwọn ti sọ pé ẹ jẹ́ kálàjà Kaola wọlé ntí mo wá fẹ́ lórí ẹ rí pé Abdulrahman ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ Abdulrahman wọ kọ́mà ó wà lọ́spítù wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ Abdulrahman wá ní àwọn ìwà kan tó bá jẹ́ pé ẹni tí Ọlọ́run ò nítumọ̀ sí ọmọnìyàn mọ̀nà láti pretend ọmọnìyàn ìmọye ète lọ́mọnìyàn máa ń dá nítorí kó lè bá a jẹ́ pé káwọn èèyàn ó lè bá a máa rò pé bóyá àbí ó sì ní problem. Number one, ẹrú Ọlọ́run tá a wú yóò ṣe bẹ́ẹ̀ mo wá bílẹ̀rì pọ̀ wọ́n lọ ká nà mọ́ rẹ̀. gbọ́n mo bá olórí Naomi bó tiẹ̀ jẹ́ pé mo mọ̀ pé ìjákin ìjọkùnrin wípé ọkùnrin ò gbọ́dọ̀ sójó ó ní Abdulrahman fi fún mi lé sí ọ̀rọ̀ yẹn olórí Naomi ò wà òkè rárá wàláhì tàláhì summa billahi al-azim wàláhì tàláhì summa billahi al-azim mo wá ń ṣe lecture ìgbà tí mo ń ṣe wáàsí ìgbà mo ṣe wáàsí fún Haji Abdulrahman tán tí mo rán lésì tí àwọn past ẹ̀ tí mo jẹ́ kó yé pé pẹ̀lú ògo Ọlọ́run òkúkú ní kú sínú ogun Ọlọ́run wọlá apá rẹ nínú ayé yóò wọlá ìṣesí rẹ sí àwọn tí wọ́n bẹ níjọba pé ó nífẹ̀ẹ́ wọn pin yóò wọlá contribution pé ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni ọ́ kò ní jẹ́ mùsíbà ó ṣe ọ́ pẹ̀lú ògo Ọlọ́run àtàánú ẹ̀ mo wá kọjú sí olórí Naomi mo ní olórí wọ́n ní nàám mo ní ìjẹ́ ìrántí pọ́mọ yín kéré wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ìjẹ́ ìrántí pé níyà wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ìjẹ́ ìrántí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní mo tún wá fẹ́ rán yín létí nǹkan kan ǹjẹ́ ìrántí àwọn ìlú tẹ́ ti ṣerú ń tẹ́ gbàlérò láti ṣe fún Ìbàdàn yìí ṣe ìrántí àwọn ìlú tẹ́ ti ṣe fún Rẹ́gẹ́dẹ́ wọ́n láwọn ò gbàgbé kankan bẹ́ẹ̀ mo ní mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi
èwo lẹ organize tó bu yín rú wọ́n ní ò sí àfi ti Ìbàdàn yín nìkan mo ní màmá wọ́n ní náà nítorí pé bólórí ṣe kéré tó ẹnìkan ò gbọdọ̀ fi ọwọ́ ọlá ojú ọlá kó fi gbolẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ pẹ̀lú ẹni gíga bó ti wulẹ̀ kó kéré tó kó kéré bí ìsìjábà mi tí máa ń ṣe jàngbọ̀n yìí tó bá ti lè jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́lá ló wà máa maintain ẹ̀ bí ọlọ́lá máa ṣe bí ọlọ́lá mo wá ní olórí ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ gbọ́dọ̀ fi àyè gba hypertension ibi ọ̀rọ̀ ti wá wáyé gan ni àwọn èèyàn tí wọ́n wà ń bẹ ní ẹgbẹ́ mi wọ́n wá ní màmá wàláhì tàláhì olórí ti ní BP tó ní agbára wọ́n ń ṣèbí mo bá mo ṣe bá wọn ẹ mọ̀ kéèyàn ó báyàn ní inú ìpayà kéèyàn báyàn nínú kéèyàn ó máa wo pé hey Ọlọ́run ṣe mọ̀ pé Ọlọ́run kó ṣàánú wa kò sí n tó dáa tó kéèyàn ní òríyà n tí wọ́n ń pè ní òríyà ní freedom kéèyàn lè ronú pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe nǹkan báyìí ibi báyìí ni mo fẹ́ lọ tó bá dásìkò báyìí àyè báyìí ni mo fẹ́ wà kéèyàn wá mọ̀ ní opportunity rẹ̀ kó o mọ̀ tiẹ̀ lọ opportunity láti dìde pọ̀ fẹ́ lọ ọ̀tọ̀ àfi kankan ó lead rẹ̀ débẹ̀ kó o mọ̀ ní opportunity wá mọ̀ tó jẹ́ kí n máa bẹ̀ yín èèyàn wípé ẹ bá mi táàgì bàbá wa bàbá ẹ ràn wá lọ́wọ́ nítorí Ọlọ́run ọba àlékè ọlá èmi kéré sí kí n sọ nǹkan kan ó torí Ọlọ́run ẹ rántí bàbá wípé run tó ṣẹlẹ̀ ń bàdàn yìí ó ṣẹlẹ̀ náà láwọn ìlú míì lásìkò yẹn lẹ́yìn ìgbà tí tìbàdàn ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ níbòmíì náà n tó yà wá lẹ́nu ni pé síbòmíì àgbọ̀ nǹkan kan báyìí níbẹ̀ ìsìjábà mo busy jọ nítorí Ọlọ́run kọ́ mi Ọlọ́run jẹ́ olálùbáríkà jọ ẹ̀bẹ̀ nítorí Ọlọ́run ẹnìkan kan ò tó jọba ẹnìkan kan ò bá kò lè sọ pé ó ní àṣẹ kankan ẹ̀yin àwọn àgbàlagbà wọ́n máa ń sọ pé ìjọba ni amúnimú ògùn ìjọba òun la múnimú ògùn ìjọba òun ni ẹ̀dá kan Ọlọ́run ọba àlékè ọlá lẹ́yìn Ọlọ́run tó ju gbogbo ayé lọ àwọn tí wọ́n represent Ọlọ́run lórílẹ̀ òun náà làwọn government àwọn ìjọba lè rò pé lágbájá oru rẹ̀ mú wa kò dẹ̀ síbi tí ò sí lágbàáyé wàláhì tàláhì kó dà bá àfáà bá sọ wórówóró wọ́n lè ní kan decide kan lọ tì mọ́lé wípé ẹ lọ tì mọ́lé ẹ mú kúrò nítòsí ẹ lọ fi síbi tí ò ti ní rìnà mọ́ àwọn kan ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n maintain mọ́lákì lápèjúwe àwọn Saudiya tí wọ́n bá rí pé àfáà kan àbáwọn Egypt kò sí ibẹ̀ náà lágbàáyé tí wọ́n bá rí pé àfáà kan ń ta ko tí ìjọba ń fẹ́ kò sí àrà tí wọ́n lè dá fàáfáà náà dá ká tó sọ pé èèyàn láàrin ìlú kò sẹ́ni tí ò mọ tí wọ́n ń pè níjọba Ọlọ́run fúnra ẹ̀ respect ìjọba òun ló fi ṣàlàyé tí wọ́n ń pè níjọba fànẹ́bì Musa ẹ wò gbà tọ́lọ́run fẹ́ lecture Musa nípa àgbà tí ó lọ bá Fáráò sọ̀rọ̀ eléyìí ni mo fi ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá wa Ahmed Bọ́lá Tinubu kò sẹ́ni tí ọmọ bí agbára yín ṣe tó ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí àlámọ̀rí àwọn èèyàn wọ̀nyí ẹ kún wa lọ́wọ́ ẹ ṣàánú wa lórí wọn a jẹ́ nǹkan kan lórí ká bẹ̀yín ẹ̀bẹ̀ náà la lè bẹ̀yín ìwọ̀nba bí làákàyè wa bá ṣe mọ́ òun náà la lè bẹ̀yín àwọn àgbàlagbà wọn a ní a máa wu ọmọdé kó ṣe bí àgbà àmójó orí ọmọ dà láàmú àti Princess Naomi tó ní program àti Abdulrahman Oríyọmí Hamzat tó kún lọ́wọ́ nípa advert ọmọ kékeré làwọn méjèèjì ọmọ kékeré làwọn méjèèjì àṣìṣe lẹ́yìn àṣìṣe sì lọ́mọnìyàn máa ń kábàámọ̀ ọmọnìyàn ò rò débi pé kọ́lọ́hún sì wá méjì ó ṣeé ṣe àwa tún wá ní mọ̀pòore ni Ọlọ́run mà tóbi o ẹ bá mi consider
ìṣesí àwọn èèyàn yìí tẹ́lẹ̀ ṣáájú kí n tó ṣẹlẹ̀ yóò tó ṣẹlẹ̀. In tó ṣẹlẹ̀ yẹn lé o, in tó ṣẹlẹ̀ yẹn burú o, in tó ṣẹlẹ̀ yẹn ò dáa o. Kò sẹ́nìkan tó nífẹ̀ẹ́ sí irú in tó ṣẹlẹ̀ yẹn o. Àfẹ̀yìntì kì í bá ṣàbíamọ. Kódà ẹni tí ìṣàbíamọ yóò ronú ẹ̀mí ara ẹ̀ pé mi lòun lò. Ká tó sọ pé ẹni tó jábíamọ mọ̀jẹ̀sí tó jẹ́ pé àwọn lọ́lá wa. Mọ̀jẹ̀sí tó jẹ́ pé àwọn ni ìdùnnú wa. Mọ̀jẹ̀sí tó jẹ́ pé àwọn ni ayọ̀ wa. Mọ̀jẹ̀sí tó jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ represent wa. Ṣùgbọ́n ẹ jẹ́ á wò pé àṣìṣe ògbóògùn. Gbogbo ọmọ Ànábì Ádámọ̀ òun la láṣìṣe. Kò sẹ́nìkan tọ́lọ́run bá dá tí kì í ṣe mistake. Gbogbo wa pátá la wáyé wá ṣàṣìṣe. Àmẹ́n tó lóore jù òun lẹ́n tó ṣàṣìṣe tó kábàámọ̀ aburú lórí àṣìṣe tó sì sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ dákun nítorí Ọlọ́run ẹ help wa. Kí n tó wá kó ńbẹ̀ gbogbo ohun tí ìjà àfà láyé tó bá ní ọmọ kéwú. Ó bẹ̀rẹ̀ látorí mi níwọ̀n bá bí mo ṣe mọ̀ yìí. Ẹ jẹ́ á kó àwọn ọmọ kéwú yẹn jọ kí wọ́n bẹ Ọlọ́run lórí àwọn ọmọ ìyá wa tí wọ́n bẹ níbẹ̀ yẹn. Ọlọ́run má jẹ́ kí wọ́n gbé wọn kúrò níbẹ̀ yẹn lókù. Nítorí pé ọkàn ni ìrònú wà. Èèyàn lè máa rẹ́rìn sí ìyàn lọ́ọ̀kan kó jẹ́ pọ́nà rẹ̀ sì ti jìn. Abdulrahman Oríyọmí Hamzat kò sẹ́ni tí ó mọ̀ pé ẹ̀rín akọni rin kì í ṣẹ̀rín ìdùnnú kò wá òkè. Health-wise kò wá òkè. Ẹni tí ó lo oxygen lọ́spítù tí wọ́n sì yọ oxygen lára ẹ̀ tí ó sì pa kóòtù jẹ́ ó sì lọ kóòtù wọ́n invite ẹ̀ sí kóòtù. Ó tẹ̀ di àti hospital ó sì lọ sí kóòtù kó tó di pọ́rọ̀ ẹ̀ padà já sí prison. Ẹ ràn wá lọ́wọ́ bàbá. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Ẹ ṣàánú wa. Ọlọ́run bá lékè ọlá yóò bá wa ṣàánú yín. Ọ̀kan nìyẹn. Gbogbo àfáà nítorí Ọlọ́run pàápàá jùlọ gbogbo olùbẹ̀rù Ọlọ́run àtàfáà mùsùlùmí àtàfáà church. Ẹ jẹ́ ká bí Ọlọ́run lórí n tó ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá wa yìí. Àwa méjèèjì la jọ wà involve. Àfáà ẹni ó jẹ́ mùsùlùmí wà ńbẹ̀. Ẹni ó jẹ́ Christian Princess Naomi. Kò sẹ́ni ọmọ pastor lòun náà wà ńbẹ̀. Gbogbo alágbọ́dọ̀ jọ ṣètò láti bẹ Ọlọ́run lórí kọ́lọ́run bá wa mú wọn jáde kúrò nínú àhámọ́. Torí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ rawọ́ ẹ̀bẹ̀ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń control wa ní Nàìjíríà. Ẹni kejì òun náà ni ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí ọmọ Mákindé. Ọlọ́run fún yín lágbára gan. Inú mi sì dùn wípé ọmọ yín ni Abdulrahman. Ẹ̀yin ò ní tó kọ́ dùn mọ́ mi nínú náà. Láàrin bẹ́ẹ̀ òun náà ni mo sì tún kí gbogbo àwọn Muslim community, gbogbo àwọn Mùsùlùmí l'Ọ́yọ́ state látorí Alhaj Ishaq Kunle Sani títí dórí gbogbo executive members. Wọ́n mú lẹ́tà dé ọ́fíìsì tèmi náà ní bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá sẹ́ndì lẹ́tà mi sí mi, invitation letter sí mi lórí WhatsApp. Ṣùgbọ́n mi l'opportunity àti lọ torí pé mo lọ yanjú ọ̀rọ̀ ọkọ àtìyàwó níjọ́ yẹn. Tó sì jẹ́ pé lágbára mi gbọ́dọ̀ má lọ ọbẹ̀. Ó ní ó jẹ́ l'opportunity àti wà ní ìjókòó yẹn pẹ̀lú governor. Mo fi eléyìí mo fi bẹ̀ bàbá wa ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Mo mọ̀ pé ẹni t'Ọlọ́run bá fún ní agbára ni yín. Ẹni Ọlọ́run bá lékè ọlá kẹ́ ni yín. Ẹni Ọlọ́run ṣàánú ni yín. Ẹni Ọlọ́run pẹ̀lú ni yín. Ẹ dákun ẹ bá wa ṣe ìgbìyànjú yín. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ó kọjá ń tá rò. Ẹ má jẹ́ kó lágbára mọ́. Ó ti ń lágbára torí pé àwọn àgbàlagbà wọn á ní bọ́rọ̀ bá ń pẹ́ ńlẹ̀ yìí máa gbọ́n ni.
gbogbo àwọn tó ní àwọn ọmọ wọ̀nyí náà Ọlọ́run má jẹ́ wọn sunkún ọmọ mọ́ Ọlọ́run má jẹ́ àwọn sunkún ọmọ Ọlọ́run má jẹ́ àjọ ṣọ̀fọ̀ ọmọ Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run. Alhamdulillah, social media òun ló bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ débi pé gbogbo àwọn tọ́lọ́run bá lékè ọlá kí tọ́lọ́run bá lékè ọlá pọ́nlé civilization òun ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa gún gbogbo àwọn tí wọ́n tóbi gàràgàràgàrà